Ààrẹ Kakanfò ẹ̀ ní sóríire bàbá olórí burúkú nìyí kò ní dá fún yín ẹ̀yin bàbá olórí burúkú tẹ́lẹ̀ balẹ̀ Yorùbá jẹ́ fún wa ẹ̀ táwọn Fúlàní bá lè fi gbalẹ̀ wa successfully táwọn Fúlàní ìwọlé. mo ṣe ń bọ̀ lórí tọ́ba nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ náà because ikú tí ò tí ì pààyàn nísìn ó sì máa padà gbàyàwó ẹ̀ ó máa pa ọmọ ẹ̀ ikú tí ò tí ì pààyàn sí sókè kúkú yẹn báyìí. now number one person tí mo kọ́ fẹ́ face is Ààrẹ Kakanfò for that Gani Adams olórí burúkú ni ọlọ́mọ àbá ti ń jẹ bàbá you are a fucking sellout. I just finished my research about the meaning of Ààrẹ Kakanfò. I am so ashamed of you. At the end of the day, you blame it on the government and saying ìjọba ẹni tí ìjọba bá fún yín láyé ẹni pé lórí burúkú ni yín. China fífa àbọ̀jà láì ní àṣẹ kó tó fèsì ẹ̀ kó tó kú sójú ogun lọ rí. Ẹ̀kọ́ tóbi olórí burúkú kọrùn ọrùn yín wé ẹ̀kọ́ ń gbádùn. Bàbá ti pe politics ìgbà ẹ̀ lọ́ fẹ́ rí yín. Ààrẹ Kakanfò kò kí respect ọba ibẹ̀ lọ́ ti fẹ́ rí yín. Kẹfẹ́ wù kò ní dá fún yín ẹ̀yin bàbá olórí burúkú tẹ́fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ fún wa ẹ̀. Táwọn Fúlàní bá lè fi gbalẹ̀ wa successfully. Táwọn Fúlàní ìwọlé tó gbé kíni àti ní bandit lájà gbala ní bandit lágége ẹ̀yin olórí burúkú àgbàyà òfò yìí torí pé owó tẹ fẹ́ gbà níjọba ẹ fẹ́ gun escalade ẹ fẹ́ ṣọ́ epo Ààrẹ Kakanfò ṣọ́ epo Ààrẹ Kakanfò ṣọ́ ó máa ń ṣọ́ epo ẹ báyé OPC yẹn jẹ́ ẹ báyé kiri yẹn jẹ́ ẹ lọ wo àwọn APC ó dẹ̀gbọ́n àdúgbò òṣìkàlẹ̀ sádùgbò they cannot do anything for themselves. Sunday Igboho mo ń bẹ̀ yín for the last time ẹ jọ sá ẹ jọ mo ń bẹ̀ yín torí mo nífẹ̀ẹ́ yín gan gbogbo kí ni tẹ máa ń sọ ẹ máa sọ pé tíjọba bá lè fún wa láàyè àwa ò fẹ́ àyè ìjọba mọ́ àfẹ́ àyè ìjọba mọ́ báyìí kò ní dá fún ìjọba kò ní dá fún gbogbo yín níbi tẹ́ ti tìwá dé yìí àgàgà yìí olórí burúkú àtẹ̀yọ̀ bò fò tá nílẹ̀ yóò báyìí sọ́ba lẹ́yìn àtẹ̀yìn yá wa ẹ̀kọ́ stupid ẹ̀yìn yá tẹ́ pé ní gbogbo tọ́ta kà tàfi ń wú pé Yorùbá ni wa gbogbo tọ́ta kà báwo obìnrin ṣe tó ṣe já ìwòwò tó bọ́ sí ìwò lórí protest pèsè àwa ò fẹ́ wa àdẹ fẹ́ nìyẹn táwọn ìyá wa ṣe ẹ wà obìnrin ìdá ọmọ ẹ aka ìtàn ọ̀rọ̀pọ̀ tọ́ níyàn obìnrin ọba Aláàfin aka ìtàn anífọ́tò aníwúrà gbogbo olórí burúkú ẹ̀yà ta ní lẹ́yìn kẹtù lọ gba 4 drinker of rice pẹ̀lú 2000 gbogbo ìyá tó bá tún lọ gba 2000 gbogbo ọmọ tó bá bí òní ṣoríire gbogbo ìyá tó bá tún lọ gba 1000 pẹ̀lú PVC tẹ́lọ́ tó lọ́tò lọ fúlẹ́dì àti coke kọ́ ẹ̀ ní sóríire gbogbo ọmọ tẹ́ bá bí máa sórí burúkú ni tó bẹ́ kí ni ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ̀ padà lọ gba 2000 ilẹ̀ lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ bá tún lọ gbàdúrà kọ́ ọmọ sóríire wàhálà tẹ́ ti fi 2000 naira tẹ́ gbà ẹ ti fi bọ̀ ògùn ọmọ lọ́mọ jẹ́ torí pé kí ni ẹ̀yà tẹ́ lọ sásàlátù yìí ẹ̀ náà lẹ́ tún lọ gba PVC torí 2000 naira tẹ́ lọ́tò tẹ́ bá tún dọ̀wọ̀ ẹ̀ lè bá wa dọ̀wọ̀ mọ̀ kò sí ẹ̀ mọ́ o Ààrẹ Kakanfò ẹ̀ ní sóríire bàbá olórí burúkú nìyí. ok wà tẹ́ ń wù sí kò yàtọ̀ sí pé àwọn Ààrẹ Kakanfò ta nílẹ̀ Yorùbá látijọ́ àwọn lọ ṣiṣẹ́ ẹ̀yin fẹ́ máa jẹ gbádùn kò ní bá yín kalẹ̀ ẹ̀ máa sórí burúkú ni táwọn pípù yìí náà ń ṣe ẹ̀ dúró de ìjọba for what? ẹ̀fọ́jọ́ ẹ̀fẹ́ kí Tinubu fẹnu ẹ̀ sọ fún yín pé ogun ti dé sí yín lọ́rùn ni do you know ẹ̀mọ̀kọ́ tó wà bẹ́ẹ̀ tí president bá sọ orúkọ bẹ́ẹ̀ fúnra ẹ̀ ni don't you see it? ẹ̀yin ìyá olórí burúkú tẹ kó Ọ̀yọ́ yẹn ta ló yẹ kó ti wà ní gbogbo títí Ọ̀yọ́ state níwòwò kẹtì jágbà kẹtì já everywhere lọ́yọ̀ state kẹtì rí gbogbo kẹtì máa rí àwọn ìyá kẹ máa ké kiri kẹ kó gbogbo ewé dání any protest obìnrin bá lead ó máa successful ni lájọ́ tó lọ́wọ́ ti dálé ayé yìí any protest any ogun tóbìnrin bá lead àṣà ayé máa gbà ẹgbàrún kan máa gbà because kí ni ẹ̀yin ni yá wa náà ẹ̀yin kí láwa ní ìrìyà fún kẹlọ ṣọ́ọ̀ṣì ẹ̀yin lẹ́kún bẹ̀ kẹlọ mọ́ṣáláṣí ẹ̀yin lẹ́kún bẹ̀ kẹtùlọ́lẹ̀ aláwọ̀ ẹ̀yin lẹ́kún bẹ̀ ẹ̀yin náà lẹ́tí máa kúnlẹ̀ politician ṣọ́kùnrin tó wà bí politician ṣọ́wọ́n 1000 ni we are busy arguing or talking about betterment ẹ̀yin náà ni ẹ̀tún dé pẹ̀lú agodo méjì ọlọ́run aṣáánú wa kò sẹ́nìbọ̀ tọ́lọ̀ fẹ́ lò fún wa mọ́ báyìí ogun lọ́lọ́run fẹ́ lò fún wa because the kingdom of ilẹ̀ Yorùbá is suffering violence now only the violent to take it by force àwọn ò ní gbà àwọn òdodo ogun sẹ̀ríà kò ní dá fún yín Ààrẹ Kakanfò àgbẹ̀ Gani Adams ẹ̀ ní sóríire pẹ̀lú gbogbo pèrè orí burúkú tẹ̀ ṣe yẹ ẹ kọ̀ wọ́n lọ́rùn kalẹ̀ ẹ fẹ́ Bùkárí kọlẹ̀ mọ́ ṣe kálẹ̀ kó àdúgbò ó kéye kẹ́yìn máa dúró kí olórí burúkú nìyí ó yẹ kẹ́ máa dúró kí gọ́ọ̀mẹ̀ntì fi gbọ́ àyẹ̀kẹ́ tó pẹ̀ka tó bọ̀ta ẹ̀yin ya wa ẹ̀yin ya gbogbo ìyá tó bá tún lọ gba rice tó bá tún lọ gba búrẹ́dì tó lọ gba biscuit tó ti fẹ́ fi bá 4 years ọmọ ẹ̀jẹ̀ ẹ̀ ní sóríire a meaningful 30-year-old Nigerian man is nothing without being a fraudster kò ní dáa fún ẹ Gani Adams wo lórí burúkú bá tún rí ẹni fídíò tó bá FYP mi kọjá pé ẹ tíjọba bá lè fún wa láàyè kò ní dá fún yín ìjọba fún bandits láàyè ni èyí olórí burúkú àgbàyà òfòlẹ̀ Yorùbá. ó ń surprise mi pẹ́yìn kan ṣì pa ń believe òun Gani Arékúyẹrí èmi mọ̀ dáadáa ní 2002 wọ́n kóra wọn wá sọ̀wọ̀ wọ́n fẹ́ dọ̀wọ̀rú àwọn boys ti jáde sí wọn wọ́n pa wọ́n bí wèrè ni wọ́n pa wọ́n finá sí wọn ẹni tó bá parọ́ ayé ẹni tó bá parọ́ ò ní dáa aṣọ obìnrin náà wọ̀ fún tó fi sápò lọ́wọ́ wọ́n gba mọ́tò wọn wọ́n finá sí mọ́tò wọn 2002 ìmí inú wọn tó jẹ́ indigin ọ̀wọ̀ wọ́n lé kúrò lọ́wọ́ ìgbà tí bàbá mi ń kú kò wá sí bàbá ẹ̀ wọ́n tiẹ̀ wá ń bẹ̀bẹ̀ fún wọn ni ayé onírọ́mù ní kò ní dáa ẹ máa bí àwọn OPC léèrè lọ́rọ̀ tí mo ń sọ yìí
àwọn tó wá nú wọn tán kóra wọn wá gbà wọ́n pa wọ́n ní 2002 Gani ó ṣáájú rélùwé lọ bẹ ṣe ń wò yẹn nígbà pé kíni ẹ wá fi ń kọ̀ǹpì olóyè Sunday Igboho ẹ sọ kòbí kan tí ẹ gbọ́ tẹ́ẹ̀dì yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani ásá ẹ̀yin Ìbàdàn ẹ ti gọ̀jù ẹ̀yin Èkó ẹ ti gọ̀jù tó bá ti gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ẹ̀ ń bìlífù ẹ̀ pú kò ní ẹ fi hàn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́ wá tiẹ̀ lájàbò ó wá ń bẹ̀rù station ó ń bẹ̀rù gidi kan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fúnran Yorùbá ni kì í ṣe oyè tán fi ń gbádùn kì í ṣe oyè tán fi lóògùn ọ̀fẹ́ níbo kò ní pú kò ní tó bá ń ṣe tó bá táyé bá yọ ẹ̀dà gbajúbò kò sí kankan lọ́wọ́ ẹ̀ kò sí kankan lọ́wọ́ nǹkan wà láì kò ní kankan mo ní wọ́n ti lúrí lọ́wọ́ wọ́n escape ẹ̀ aṣọ obìnrin ọjọ́ tán fi joyè mo níta ló fi woman yìí joyè báyìí obìnrin ẹ máa lo ṣíì fún she's a woman Gani Areku èmi Ondo State mọ̀ Ọ̀wọ̀ mọ̀ dáadáa àwọn tí fàṣẹhùn yẹn àwọn yẹn strong ṣẹ́rí tiẹ̀ tó kójọ yìí wọ́n fi ń ṣe nǹkan jẹ. ẹ ṣàfẹ́ pa ẹ sọ pé kórìn ìṣónú gbó ó gbọ́n jù yín lọ kó lè lọ tẹ bá bẹ́ẹ̀ ayì mọ́ ó gbọ́n kò ní lọ Gani Adams ẹ sọ bí kan tó lọ rí ẹ sọ fíìmù kan tó ṣe ń lẹ Yorùbá rí ẹ̀rọ bí atọ́ba ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀yin tẹ́wà lọ́rùn yẹn ẹ máa jára yín ẹ má jẹ́ kí nǹkan kan kéékèèké máa mú yín mọ́lẹ̀ gbégi òró dání lóògùn ọ̀fẹ́ ó fẹ́ lè máa rí àwọn ọba alẹ́ Yorùbá fín a máa rìn bí kò ní kò ní pú agbọ́tọ̀ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò táàrẹ bá ṣojú wò ẹ wàá mọ̀ pa kọni ló wò ẹ yìí tí ẹ fi nídìí wàá tiẹ̀ gbìyànjú kó lájàbò ilé tán máa ń fi kúlú sọ ṣe wọ̀nyẹn kéékèèké wọ̀nyẹn wàá tẹ̀ ẹ ní ẹrù ò ní bà ẹ́ ìkìyà gan wàá tún ní èèyàn gbúdọ̀ jákín akin àwa tá a ní kankan igan tá a bá rí opportunity mo lè tẹ̀lé wọn lọ bí mo ṣe ń sọ ẹni tó bá fẹ́ sọ pé mo lẹ́nu kó gbìyànjú gbá research lẹ́nu fún kí mo lè lọ I can go with them sọ pé kíni pú kò ní ẹ má fọ́ fún ẹ má kò lè lọ tẹ bá tì ó ń wo gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀tá òun ni ẹ̀rí tó sọ pé kí wọ́n sọ pé kí wọ́n máa ti ààrẹ ni ó gbọ́n ó sáré ju rélùwé lọ bó ṣe wà yẹn ṣó mọ nǹkan ẹ̀rí tó kọ́ àwọn èèyàn síta pé kí wọ́n máa búlẹ̀ olóyè Sunday Igboho ó lè ṣe ẹni tó ṣe oníkọ́ máa búlẹ̀ why so ẹ filẹ̀ kò ní aṣọ woman ni ọjọ́ tó wá sọ̀wọ̀ mo ń sọ ní 2002 ẹbí léèrè ẹ sọ pé ṣé wọ́n parọ́ ni ẹ̀yin oníwèé ìròyìn ẹ béèrè ẹni ṣó parọ́ ni mo ló sá ní aṣọ obìnrin náà wọ̀ fún lọ́wọ́ tó fi sá lọ ayé onírọ́ mo ní kò ní dáa